More music at FujiNiger.com. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló já gbàgbé gbogbo tàdá ìbá. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló já gbàgbé gbogbo tàdá ìbá. Nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní ìfàlọ́mọ. Ìfàlọ́mọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun. Ló máa jẹ́ káwọn ọmọ àlè sọ́mọ wọn kọ́. Wọ́n á bòmí sóòrù lùkòmí bá ti ń kán. Wọ́n á gbọ́mọ sí mẹ́yìn fòmí yẹn máa kán lé. Wọ́n ní kíyà sáré wọlé jáde lẹ́ẹ̀méje. Bójọ́mọ̀ kọ́ bó bá sì jẹ̀ta lé àṣírí máa tú. Civilization ló já gbàgbé gbogbo tàdá ìbá. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló já gbàgbé gbogbo tàdá ìbá. Nínú àṣà ìdílé wọ́n tún máa ń ṣe kan fáyà tuntun. Ìyàwó àsìkí tán bá mú débi àrò tí ó níná. Wọ́n á wá ṣàdúrà fúyàwó sínú omi. Wọ́n á yómi tán mú yẹ̀dàlẹ̀ látòrí lọ. Títí lọ dẹ́sẹ̀ fúyàwó láì bọ́ṣọ. Wọ́n nítorí kó má bà níṣòro nílé ọkọ. Civilization ló já gbàgbé gbogbo tàdá ìbá. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló já gbàgbé gbogbo tàdá ìbá. More music at FujiNiger.com. Ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣèwé dìwé. Ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣèwé dìwé. Ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣèwé dìwé. Ọ̀làjú ṣàlàyé olótì dáyé tipẹ́tipẹ́. Ọ̀làjú ṣàlàyé ó tó wá di mọ́rí gìtá. Ọ̀làjú ṣàlàyé ẹṣin ti dáyé tipẹ́tipẹ́. Ọ̀làjú ṣàlàyé ó tó di kan wá gùn mọ́tò. Ọ̀làjú ṣàlàyé èyí ti dáyé tipẹ́tipẹ́. Ọ̀làjú ṣàlàyé ó tó di pọ́n káwọn kú bàjẹ́ o. Ọ̀làjú ṣàlàyé èyí ti dáyé tipẹ́tipẹ́. Ọ̀làjú ṣàlàyé ó tó di pọ́n wá lógo òlù. Ọ̀làjú ṣàlàyé oṣù ti dáyé tipẹ́tipẹ́. Ọ̀làjú ṣàlàyé ó tó di pọ́n wá ń kàtíkè o. Ọ̀làjú ṣàlàyé òkúta náà fi ń ṣáná ńgbà kan. Ọ̀làjú ṣàlàyé ká tó máa lo ṣáná òyìnbó. Ọ̀làjú ṣàlàyé olùlà fi ń lu ṣọ́ngbà kan. Ọ̀làjú ṣàlàyé àlólù náà fi ń lu ṣọ́ngbà kan. Ọ̀làjú ṣàlàyé ká tó máa lo pressing iron. Ọ̀làjú ṣàlàyé ká tó máa lo pressing iron. Ọ̀làjú ṣàlàyé ògùṣọ náà fi ń kó nọ́ngbà kan. Ọ̀làjú ṣàlàyé ká tó máa lépo òyìnbó ń sẹ̀yìn. Ọ̀làjú ṣàlàyé bọ̀ǹgùdù náà fi ń ṣe bẹ́ngbà kan. Ọ̀làjú ṣàlàyé ká tó máa lo cooking pot. Ọ̀làjú ṣàlàyé ká tó máa lo cooking pot. Ọ̀làjú ṣàlàyé òṣùpá náà fi ń kájọ ńgbà kan. Ọ̀làjú ṣàlàyé kó tó di pọ́n pé kàlẹ́ndà dé o. Ọ̀làjú ṣàlàyé òṣùpá náà fi ń kájọ ńgbà kan. Ọ̀làjú ṣàlàyé kó tó di pọ́n pé kàlẹ́ndà dé. Ọ̀làjú ṣàlàyé. Ẹ̀yin ọmọ Yorùbá mo kí i mo kágò. Ẹ̀yin ọmọ Yorùbá mo kí i mo kágò. Onílé àlejò àgbà àtọmọdé mo kí i mo kágò. Ẹ kú ojúmọ́ ti tòní tí ń ṣe ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ keje oṣù kejì tí Yorùbá ń pè ní oṣù Èrèlé ti ọdún 2021. Akande Sọ̀tà lórúkọ tèmi ń jẹ́, gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ mi kì í ṣe àìmọ̀ fún olóko. Lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín dè ń gbá náà ní ẹ tí wù mí báyìí.
ẹni wa pàtàkì tí ń bẹ ní ilé agbára lọ́hùn tí ó bá gbé asókè tí ó gbé wa sílẹ̀ tí a ó fi gbé tò yìí títí fún wákàtí kan òun náà ni ọ̀gbẹ́ni Dèwó. Ǹjẹ́ báyìí gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ lórí ètò ọmọ Yorùbá tí a gbé kalẹ̀ tí ń ṣe àkọjá ewé wa. Lórí ètò yìí a ó ti máa ṣàlàyé gbogbo nǹkan tí a ń pè ní àṣà ìṣẹ̀ṣe ohun àdáyébá tí a ti fi sílẹ̀ látara ọ̀làjú tí ó dé. Ǹjẹ́ báyìí kí a tó máa tẹ̀síwájú ètò yìí ẹ jẹ́ kó di mímọ̀ ló lọ fún wákàtí kan tí ó sì máa wáyé ní gbogbo ọjọ́ ọ̀sẹ̀ ní dédé agogo 11 kí a bá lè pẹ́ náà ni a ṣe pẹ́ fún ìdí kan sí kejì lójúmọ́ ti tòní ṣùgbọ́n fún gbogbo àwọn ìgbà mìíràn ní gbogbo ọjọ́ ọ̀sẹ̀ ló mọ̀ wáyé ní dédé agogo 11 gẹ́gẹ́ bó ṣe tó àti ibi tí ó ti yẹ. Lójúmọ́ ti tòní bí a ṣe ń kí ní ilẹ̀ Yorùbá òun náà ni a ó mẹ́nubà bí tí ọmọ bá jí bí ó ṣe kí bàbá oore tí ń bẹ nínú rẹ̀ àǹfààní tí ń bẹ nínú rẹ̀ a ó sọ lójúmọ́ ti tòní. Àwọn ìwádìí mìíràn tí a tún ṣe ní orílẹ̀-èdè Benin lọ́hùn a ó tún fi tọ́ yín létí. Ǹjẹ́ báyìí kí ẹ wá nǹkan kẹfìdílé ọkọ kó pe ìyàwó kí ìyá kó pe bàbá kẹ́gbọ́n kó pe àbúrò wípé àti kalẹ̀ sórí ètò yín ọmọ Yorùbá bó ṣe tó àti ibi tí ó ti yẹ. Síndésí àwẹ̀lé nínú ilé láyé mi tá ń bọ́dé o. Bí síndésí òwe, bí síndésí o. Nínú ilé láyé mi tá ń bọ́dé o. Wọ́n ṣe bí n kò lẹ́nìyàn, wọ́n ṣe bí n kò lẹ́nìyàn. Mo wẹ̀yìn fìrí mo ra lẹ́jọ́ rẹpẹtẹ. Wọ́n ṣe bí n kò lẹ́nìyàn, wọ́n ṣe bí n kò lẹ́nìyàn. Mo wẹ̀yìn fìrí mo ra lẹ́jọ́ rẹpẹtẹ. Wọ́n ṣe bí n kò lẹ́nìyàn, wọ́n ṣe bí n kò lẹ́nìyàn. Mo wẹ̀yìn fìrí mo ra lẹ́jọ́ rẹpẹtẹ. Ọmọ bàlá ń ṣe àlàrà. 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 Bàbá yóò bí wa o. Ó fún wa kí wa o. Ìyá yóò bí wa o. Ó fún wa kí wa o. Ọmọ bàlá ń ṣe àlàrà. Ọmọ bà ní ṣe àlàrà. Ọmọ bàlá ń ṣe àlàrà. Ọmọ bà ní ṣe àǹṣàkà.
a ní bẹ́ẹ̀ ni orin Zainab Habib náà ni orin tí a gbádùn yìí tí a sì fi ẹsẹ̀ wa fìrajó rẹ̀. Ǹjẹ́ fún gbogbo àti afẹ́ orin yìí bọ̀lọ̀jọ̀ náà ni àkọlé orin yìí. Ǹjẹ́ báyìí nílẹ̀ Yorùbá a ní nǹkan tí à ń pè ní àkókò. Nítorí Yorùbá tí a rí ni ó pé fún àṣà, ó pé fún gbogbo nǹkan gẹ́gẹ́ bí tí a ṣe ń ṣe ní èdè eléyìnbó. Yorùbá ní àkókò tó sì jẹ́ pé àkókò kọ̀ọ̀kan pẹ̀lú bí a ṣe ń kíra ẹni àti àwọn nǹkan tí à ń sọ lákòókò kọ̀ọ̀kan ni. Ẹ jẹ́ á mú wá gẹ́gẹ́ bí àlàyé. Àkókò bẹ̀rẹ̀ láti bí aago márùn-ún tá a rí ni fi wá dédé aago 6:30 sí aago 6 síra wọn. Àkókò náà ni Yorùbá ń pè ní àfẹ̀mọ́jú. Àfẹ̀mọ́jú kùtù nítumọ̀ sí pé bẹ̀rẹ̀ láti aago márùn-ún títí fi lọ lu aago 6. Àkókò náà ni Yorùbá ń pè ní àfẹ̀mọ́jú gẹ́gẹ́ bí àṣà àti ohun ìṣẹ̀ṣe wa. Tó bá ti wà ń lu dédé agogo 6 fi lọ lu kan bí aago 8 tí a mọ̀ ni òun ni Yorùbá ń pè ní òwúrọ̀. Àárọ̀ ni à ń pè àkókò yìí. Tá bá ń bẹ láfẹ̀mọ́jú tá bá fẹ́ kíra sọ pé ẹ kú àfẹ̀mọ́jú o, ẹ kú àfẹ̀mọ́jú o, òun là ń kiri ẹni lákòókò ni. Tó bá ti wá lu agogo 6 fi lọ lu agogo 8 àti ń bẹ ní àárọ̀ tá bá fẹ́ kíra sọ pé ẹ káàárọ̀, ẹ kú òwúrọ̀ náà ni à ń kiri ẹni ní àkókò ni. Tó bá ti wá ń lu dédé agogo 8 tí fi lọ lu agogo 10, agogo 8, 10, 11 àti àkókò ni là ń pè ní ìyálẹ̀ta. Ìyálẹ̀ta ni à ń pè àkókò yìí. Tá bá fẹ́ kíra sọ pé ẹ kú ìyálẹ̀ta o, ẹ kú ìyálẹ̀ta o, ẹ kú ìyálẹ̀ta, bẹ́ẹ̀ ni à ń kíra wa nílẹ̀ Yorùbá. Tó bá lu agogo 12 fi lọ lu agogo 4, aago 12 fi lọ lu agogo 4, àkókò ni là ń pè ní ọ̀sán. Àkókò ni ẹ̀ka tí mọ̀ pé àti wà lọ́sàn. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ́lẹ̀ Yorùbá láyé àtijọ́, ohun náà ni àwọn bàbá wa fi máa ń wo àkókò. Oòrùn àti iyọ̀ oòrùn àti àtiwọ̀ oòrùn náà fi ń wo àkókò wípé aago yìí wa ti ń bẹ lọ́sàn, àkókò yà ti ń bẹ ní àṣálẹ́ wa ti ń bẹ ní alẹ́ o. Ohun la fi ń wo àkókò tàbí òṣùpá. Tó ṣùpá bá ti yọ lókè tàbí tí bá ti ń yọ àti wọnú alẹ́ o, má ṣe mọ àkókò láyé àtijọ́ nù ni. Bẹ́ẹ̀ náà ni ẹ ká mọ̀ wípé bí àsìkò ṣe ń lọ, bí aago ṣe ń lọ, bá ṣe ń wo àwọn aago òyìnbó, ẹ ká mọ̀ wípé àwọn náà ní nǹkan títí wa náà ìdí rẹ̀ tá fi gbé tò yìí kalẹ̀. Tó bá ti wà ń lu gẹ́gẹ́ bí a ṣe mú lálàyé, gẹ́gẹ́ a ní ọba ń lu agogo 12 sí 4 tàbí aago 11 sí 4 àti wọnú ọ̀sán là sì ń pè ní ọ̀sán. Àsọ̀rọ̀ tá bá fẹ́ kíra sọ pé ẹ káàsán ni à ń kíra ẹni. Tó bá lọ lu agogo 4:30, 5, 6 tí fi lọ lu 7 àti ń bẹ nínú ìrọ̀lẹ́. Àkókò ni là ń pè ní ìrọ̀lẹ́. Tá bá fi kíra sọ pé ẹ kú ìrọ̀lẹ́ o, ẹ kú ìrọ̀lẹ́ o, ẹ kú ìrọ̀lẹ́ là ń kíra wà nílẹ̀ Yorùbá bó ṣe tó àti bí ti ó ti yẹ. Tó bá lu agogo 7, 7:30, 8 fi lọ lu 10 àti ń bẹ ní alẹ́. Aago 7:30, 8, 9, 10 àti ń bẹ ní alẹ́. Túmọ̀ sí pé tẹ́nìkan máa sọ fún wa pé ẹ jẹ́ á fi pàdé sálẹ́ o. Tá bá lọ sọ́dọ̀ onítọ̀hún ní agogo 6 kì í ṣe alẹ́. Ó yẹ ká mọ̀ wípé agogo 7:30, 8, 9, 10 àti ń bẹ ní alẹ́ bó ṣe tó àti bí ti ó ti yẹ. A bá fẹ́ kíra ẹ káalẹ́, ẹ káalẹ́, ẹ káalẹ́ ni à ń kíra ẹni. Àkókò ni tá bá fẹ́ lọ wọlé lọ sùn, a sọ pé ẹ sùn re o, a sùn jí o. Bẹ́ẹ̀ là tó máa ń sọ fúnra wa tá bá fẹ́ lọ sùn gẹ́gẹ́ bí ti àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá. Tó bá lọ lu aago 10:30, 11, 12, aago 1, aago 2, aago 3, aago 4, àkókò ni là ń pè ní òru. Òru ni à ń pa àwọn àkókò ni. Tá bá pàdé nìkan láwọn àkókò ni lórí ìrìn kàbí onítọ̀hún à ń lọ bí kan lápàdé ẹ̀ nìkan bí aago 1 òru,
aago 2 òru tá bá fi kíra sọ pé ẹ kú àjín o ẹ kú àjín o ẹ kú àjín o bẹ́ẹ̀ ni à ń kíra wa ní àkókò ni ìtumọ̀ sí pé Yorùbá pàápàá ó ní kíkí tiẹ̀ ó sì ní àkókò kọ̀ọ̀kan bí a ṣe ń kí ní àkókò kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí tí a ṣe ń ṣe ní èdè eléyìnbó bó ṣe tó àti bí tí ó ti yẹ. Ǹjẹ́ báyìí a gbé ìgbésẹ̀ kan láti fi mú àlàyé wá lórí bí tí ó yẹ kí ọmọ mọ kí bàbá rẹ̀, ọmọ ọkùnrin ó ní bí ṣe ń kí bàbá rẹ̀ láyé àtijọ́, ọmọ obìnrin òun náà ní bí ṣe ń kíyà rẹ̀ láyé àtijọ́, àwọn òbí rẹ̀ láyé àtijọ́ tó sì láǹfààní tí ń bẹ nínú rẹ̀. Tàbá wò ọ̀làjú ti dé, gbogbo àná à ń kọ́ àṣà eléyìnbó léyìí tó sì ń kó ìpalára tó pọ̀ bá wa. Kíkí tá à ń kíra wa láyé àtijọ́ ó ní àǹfààní tí ń bẹ nínú rẹ̀, oore sì pọ̀ tí ń bẹ nínú rẹ̀. Ṣùgbọ́n ká tó máa tẹ̀síwájú àwọn àdìí tá a ṣe lórílẹ̀‐èdè Benin gẹ́gẹ́ bí ìbéèrè tá a béèrè lọ́dọ̀ àwọn èèyàn bíi mélòó kan, ẹ jẹ́ kí a fi tọ́ yín létí kí ẹ wò láti orí ẹ̀rọ amóhùnmáwòrán yín Dèyìngbà náà ni ẹ ti wọ́n wá báyìí. Ǹjẹ́ ẹ jẹ́ kí a fojú wa lóúnjẹ lọ́hùn-ún. Tí n bá jí lówùúrọ̀ bá fẹ́ kẹ́hùn òbí mi mo ní ẹ káàárọ̀ bàbá ẹ káàárọ̀ mọ̀mẹ́ mi sì tẹ̀ ọkọ̀ fi kí wọn ni. Tí n bá lọ láàrin ìlú tí bá pàdé àgbàlagbà mi bẹ̀rẹ̀ mi sàlámọ̀ sí ní gbólóhùn assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh, gbólóhùn tó fi kó wa nínú ẹ̀sìn Yorùbá. Ìbá sì rí ìyá mi àbí bàbá mi tá à ń gbé gan mọ̀mọ́ bá fẹ́ kí wọn láàárọ̀ ẹ káàárọ̀ mọ̀mẹ́, bá fẹ́ kí wọn lọ́wọ́ ọ̀sán ẹ káàsán, tó bá dọwọ́ àṣálẹ́ á kí wọn pé ẹ káàjálẹ́, tó bá dọwọ́ alẹ́ á kí wọn pé ẹ káalẹ́, tó bá ń gbé àfẹ̀mọ́jú náà ni ẹ kú àfẹ̀mọ́jú. Bẹ́ẹ̀ ni àmọ́ kíra wa ní èdè Yorùbá. Tí mo bá jí láàárọ̀ tí mo bá rí bàbá mi ẹ̀ka ọ̀pá tí mo bá sì ẹ̀ka ọ̀pọ̀ mi, ṣùgbọ́n tí mo bá ń lọ lé ọ̀nà tí wọ́n yọ̀ bá àgbàlagbà àbí ìyá àgbàlagbà tó bá jẹ́ bí àwọn ọbẹ̀ wọn ní ẹ̀ka ọ̀ bàbá ẹ̀ka ọ̀ mọ̀mọ́. Kí bá jí ní àárọ̀ mo máa ń kí ìyá mi ní ẹ̀ka ọ̀ màmá, tó bá jẹ́ bàbá mi náà ni mo máa sọ ẹ̀ka ọ̀ pàpà, tó bá jẹ́ ọ̀sán kàbí alẹ́ kàbí àṣálẹ́ mo máa sọ ẹ̀ka àsán màmá kàbí ẹ̀ka alẹ́ màmá, èmi kò ṣe máa kí àwọn òbí mi báyìí. Tí a bá ṣe jí láàárọ̀ lẹ́yìn ìrun àsùbá òun ni àfẹ̀mọ́jú, àṣẹ̀jí láàárọ̀ ni òun là àfẹ̀mọ́jú. Tí má ti ń di láti aago 10 fi dá aago 11 fi dá láti aago 10 yẹn ń jẹ́ ẹ̀ka àárọ̀ òwúrọ̀ láti dé ni. Tó bá di kó lẹ́yìn aago 12 fi dá aago 1 aago 3 ọ̀sán la wà ní. Tó bá kó ní aago 4 fi dá aago 5 títí fi lọ ìkúndágbé ní 19 ni orí di àṣálẹ́ tá ń pè ní ẹ̀kọ́ àjálẹ́. Tó bá kó ń bẹ̀ tí fi ń lọ aago 11 alẹ́ sí aago 10 alẹ́ títí ń di ẹ̀ka alẹ́. Bẹ́ẹ̀ ni èdè Yorùbá. Tí n bá jí lówùúrọ̀ bá fẹ́ kẹ́hùn òbí mi mo ní ẹ káàárọ̀ bàbá ẹ káàárọ̀ mọ̀mẹ́ mi sì tẹ̀ ọkọ̀ fi kí wọn ni. Tí n bá lọ láàrin ìlú tí bá pàdé àgbàlagbà mi bẹ̀rẹ̀ mi sàlámọ̀ sí ní gbólóhùn assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh, gbólóhùn tó fi kó wa nínú ẹ̀sìn Yorùbá. Ìbá sì rí ìyá mi àbí bàbá mi tá à ń gbé gan mọ̀mọ́ bá fẹ́ kí wọn láàárọ̀ ẹ káàárọ̀ mọ̀mẹ́, bá fẹ́ kí wọn lọ́wọ́ ọ̀sán ẹ káàsán, tó bá dọwọ́ àṣálẹ́ á kí wọn pé ẹ káàjálẹ́, tó bá dọwọ́ alẹ́ á kí wọn pé ẹ káalẹ́, tó bá ń gbé àfẹ̀mọ́jú náà ni ẹ kú àfẹ̀mọ́jú. Bẹ́ẹ̀ ni àmọ́ kíra wa ní èdè Yorùbá. Tí mo bá jí láàárọ̀ tí mo bá rí bàbá mi ẹ̀ka ọ̀pá tí mo bá sì ẹ̀ka ọ̀pọ̀ mi, ṣùgbọ́n tí mo bá ń lọ lé ọ̀nà tí wọ́n yọ̀ bá àgbàlagbà àbí ìyá àgbàlagbà tó bá jẹ́ bí àwọn ọbẹ̀ wọn ní ẹ̀ka ọ̀ bàbá ẹ̀ka ọ̀ mọ̀mọ́. Kí bá jí ní àárọ̀ mo máa ń kí ìyá mi ní ẹ káàárọ̀ màmá, tó bá jẹ́ bàbá mi náà ni mo máa sọ ẹ káàárọ̀ pàpà, tó bá jẹ́ ọ̀sán kàbí alẹ́ kàbí àṣálẹ́ mo máa sọ ẹ káàsán màmá kàbí ẹ káalẹ́ màmá, èmi kò ṣe máa kí àwọn òbí mi báyìí.
tí abáṣẹ̀jí láàárọ̀ lẹ́yìn wọn àṣùbà òun ni àfẹ̀mọ́jú àṣẹ̀jí láàárọ̀ ni òun là àfẹ̀mọ́jú tí bá ti ń di láti aago 10 fi dé aago 11 fi dé láti aago 10 yẹn ìdí ẹ̀ka àárọ̀ òwúrọ̀ láti dé ni tí ó bá di kó lẹ́yìn aago 12 fi dé aago 1 aago 3 ọ̀sán la wà ní tó bá kò ní aago 4 fi dé aago 5 títí fi lọ ìkún dágbé ní 19 ni orí di àṣálẹ́ táǹpẹ̀ ní ẹ̀kọ́ àjálẹ́ tó bá kó ń bẹ̀ tí fi ń lọ aago 11 alẹ́ sí aago 10 alẹ́ títí ń di ẹ̀ka alẹ́ bẹ́ẹ̀ ni èdè Yorùbá. A ní bẹ́ẹ̀ ni èdè Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe sọ táwọn náà bá fi ojú inú wò á rí i pé èèyàn kọ̀ọ̀kan pẹ̀lú ohun tó mọ̀ Yorùbá ní ẹni mọ̀ yóò mọ̀ yìí ìran alẹ́gbẹ̀dẹ̀ kan kò lè rọ̀kẹ̀ náà ni àwọn Yorùbá ṣe jẹ́ àwọn wádìí tá a ṣe àti ohun tí èèyàn kọ̀ọ̀kan sọ òun náà ni àti gbọ́ ni báwo la ṣe wá ń ṣe gẹ́gẹ́ bí tí a ṣe sọ lẹ́ẹ̀kan ó yẹ ká mọ̀ wípé láyé àtijọ́ àti láwọn agbègbè kan nílẹ̀ Yorùbá ó tún kún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nísìnyí tí ọmọkùnrin bá jí lówùúrọ̀ nípa ọmọkùnrin ó jí ní òwúrọ̀ tó bá fẹ́ kí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ọmọkùnrin á máa dọ̀bálẹ̀ á máa nà tán ọkùnrin á máa dọ̀bálẹ̀ á máa nà tán fi kí ìyá kàbí bàbá àkókò tí bá wá ń kí ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ ni bàbá ni a ṣe kí ni a súre fún a kì í lóríkì rẹ̀ lápèjúwe bàbá ni a sọ wípé ọmọ mi Àrẹ̀mú a dára fún ẹ ó ṣoríire a súre fún a fẹnu àṣẹ tí ó fi jí lówùúrọ̀ ni a fi sọ̀rọ̀ rẹ̀ sí lórí nítorí bí ṣe ń kí ni bó ṣe ń súre fún ni a gbọ́wọ́ rẹ̀ sí lórí a fi mọ̀ súre fún a gbọ́wọ́ tẹ̀ lórí báyìí a sì mọ̀ sọ ọmọ mi Àrẹ̀mú wàá ṣoríire ó di nǹkan ló mọ̀ mú ìsúre wá bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó bá wá súre fún ni ó ṣeéṣe kó ti kì lóríkì ìdílé rẹ̀ ṣáájú kó tó súre fún ó sì ṣeéṣe kó ti súre fún kó tó àkì lóríkì rẹ̀ méjèèjì náà ló jọ ń lọ́pọ̀ ó lè ní ọmọ fìjà sún pètè ẹ̀rín ọmọ fìbí sún kò ń jẹ́ ayọ̀ ọmọ arógun adúró togun ọmọ arógun àṣẹ̀ṣẹ̀ fógun àkọ́kọ́ náà lẹ́yìn ìgbà tí ó bá ti kì í lóríkì rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti súre fún tábùṣe káhánà ká máa fi júnú wò kankan ó wà níbẹ̀ tí ó ṣe pàtàkì ọmọbìnrin náà pàápàá tí ọmọbìnrin pàápàá bá dìde nípa ọmọ ọjọ́ ọmọbìnrin tó bá fẹ́ kí ìyá kàbí bàbá á ṣe kí ni á kúnlẹ̀ á fi ikùn rẹ̀ méjèèjì orí ikùn rẹ̀ méjèèjì á fi kúnlẹ̀ á fi kíyà rẹ̀ ẹ káàárọ̀ màmá kàbí ẹ káàárọ̀ á kíyà rẹ̀ bẹ́ẹ̀ nítumọ̀ sí pé ọmọbìnrin á máa kúnlẹ̀ á máa fi eruku méjèèjì rẹ̀ fi kúnlẹ̀ fi kí ìyá kàbí bàbá àkókò tí ọmọbìnrin ni ń kíyà rẹ̀ àbí bàbá rẹ̀ bàbá ó súre fún bàbá ó kì lóríkì rẹ̀ tábàwò òbí tó jí ní gbogbo òwúrọ̀ tí ń súre fún ọmọ tí ń kí ọmọ lóríkì rẹ̀ káwọn náà ká fojú inú wo àǹfààní kan bẹ̀ níbẹ̀ káwò dáadáa a ò rí wípé ìsúre gbogbo òwúrọ̀ ọmọ wáyé àṣẹ ó sì máa tẹ̀lé nítorí ó jí lòwúrọ̀ àṣẹ ń bẹ lẹ́nu rẹ̀ a máa ṣàdúrà fún ọmọ ni èyí ni a máa tún àyànmọ́ kàbí kádàrá ọmọ ṣe nígbà mìíràn ó jẹ́ àǹfààní àkọ́kọ́ tó ń bẹ nínú rẹ̀ ọmọ ni a máa gba ìsúre lẹ́nu òbí rẹ̀ ó tún máa jẹ́ kí ọmọ mọ òbí tóun ní. àǹfààní kejì ọmọ tí à ń kì lóríkì ọmọ ní amóríkì rẹ̀ tàbá wò ó lágbègbè wa nísìnyìí ó pọ̀ nínú ọmọ Yorùbá ó pọ̀ nínú ọmọ káàrọ̀ òjìrì tí ò móríkì ilé rẹ̀ a máa bí lónìí ilé kan ní ọbẹ̀jọ́ ń pé bákan ọbẹ̀jọ́ ń pé ọmọ sọ ń pé
nǹkan tá a mọ̀ gbọ́ náà nù léyìí tó kún régé. À ń kí ọmọ ní gbogbo ìgbà lórí pé ń kí wa ni a máa jẹ́ kọ́ ọmọ kó ṣe kí ni kó mọ oríkì rẹ̀ wípé ìdílé mọ̀dún ni mo jẹ́ o, ìdílé mọ̀pómojù ni mí o, Ifẹ̀ ni àwọn bàbá mi tó bí mi wọ́n ti kó náà fi àtẹ̀dọ́ síbí o, Oǹdó náà ti kó o, Èkìtì náà ti kó o, Ọ̀yọ́ náà ti kó o. A máa jẹ́ kọ́ ọmọ kó mọ ìdílé kó mọ tàn, nítorí àwọn oríkì tá a rí ni ó kún fún nǹkan tó pọ̀ tá a padà mú àlàyé ìnìwá bó ṣe tó àti ibi tí ó ti yẹ. Ó kún fún nítorí ọ̀rọ̀ la so pọ̀ lódò oríkì. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, bí ọ̀rọ̀ bá pẹ́lẹ̀ á dìtàn, náà ni ọ̀rọ̀ oríkì. Ẹ̀rí a tún máa jẹ́ kí ọmọ ó ní ìbọ̀wọ̀ fóbì. Tàbá wò ó tí ẹnìkan bá dìde tó jẹ́ aráàlú láyé àtijọ́ tó bá ń lọ lé kábíyèsí kàbí tó bá fẹ́ lọ lé olóyè kan, tábà rí pé tónítọ̀hún bá ti wà ààfin kábíyèsí, onítọ̀hún ṣe kí ni, onítọ̀hún ó dọ̀bálẹ̀ tó bá wà ààfin kábíyèsí. Nítumọ̀ sí pé láyé àtijọ́ àti láwọn àgbègbè tó kún ṣẹ̀ bẹ́ẹ̀ nísìnyí, tábà rí kábíyèsí kàbí tábà wà ààfin, a ó ṣe kí ni, a ó dọ̀bálẹ̀, a ó fi kí kábíyèsí. Ìyẹn túmọ̀ sí pé à ń fi ìbọ̀wọ̀ fi à ń bọ̀wọ̀ fún kábíyèsí ni. Ó tún máa jẹ́ kíyàn ní ìbọ̀wọ̀, kíyàn lẹ́kọ̀ọ́. Nítorí ẹ̀yin náà wò, ẹni tí ò bá lẹ́kọ̀ọ́ ṣó lè dọ̀bálẹ̀ fún yàn, ṣó lè kúnlẹ̀ fi kéyàn. Èyí túmọ̀ sí pé a máa mú ẹ̀kọ́ wá tó pọ̀. Fún ìdí èyí, ẹ jẹ́ á tún ìwà wa wò. Lóòtítọ́ làjú kún fún nǹkan tó pọ̀, ẹ jẹ́ kí àwa ká mú èyí tó wúlò nínú rẹ̀. Gbogbo ẹ̀ náà kọ́ ni a ó mú pé kíní yìí ó gbọ́dọ̀ jẹ́ wà tá ó máa ṣe, ó gbọ́dọ̀ jẹ́ kankan tá ó máa ṣe. Ẹ má jẹ́ kí ó rí bẹ́ẹ̀. Kí a tó máa tẹ̀síwájú bó ṣe tó àti ibi tí ó ti yẹ, a ó sọ fún ẹni tí ń bẹ ní ilé agbára lọ́hùn kí o tún mú orin Dr. Saheed Òṣùpá wá, léyìí tí kọ́ alẹ́ kọ́ tó sì sọ tó pọ̀ nínú rẹ̀ lórí ọ̀làjúdé. Ǹjẹ́ báyìí ẹ fún wa lórin Saheed Òṣùpá lórí ọ̀làjú, ká tún gbọ́ ohun tí òun náà tún bá wa sọ. Ǹjẹ́ báyìí ẹ fún wa ní Saheed Òṣùpá. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló já gbàgbé gbogbo tàdá ìbá. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló já gbàgbé gbogbo tàdá ìbá. Nínú àṣà ìdílé ṣáná máa ń pè kan òní ìfàlọ́mọ. Ìfàlọ́mọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun. Ló máa jẹ́ káwọn ọmọ àlè sọ́wọ́ wọn kọ́. Wọ́n á bomi sóòrù lẹ́kọ̀ọ́ mi bá ti ń kán. Wọ́n á gbọ́mọ sí mẹ́yìn fún mi yẹn máa kan lé. Wọ́n ní kíyà sáré wọlé jáde lẹ́ẹ̀méje. Bójọ́mọ̀ kọ́ bó bá sì jẹ̀tà lé àṣírí máa tú. Civilization ló jágbá gbogbo tàdá ìbá. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló jágbá gbogbo tàdá ìbá. Nínú àṣà ìdílé wọ́n tún máa ń ṣe kan fáyà tuntun. Ìyàwó àtìkí tó bá mú débi àrò tí ó níná. Wọ́n á wá ṣàdúrà fún ìyàwó sínú omi. Wọ́n á yómi tán mú ìyàgàlè látòrí lọ. Títí lọ dẹ́sẹ̀ fún ìyàwó láì bọ́ṣọ. Wọ́n nítorí kó má gbà níṣòro nílé ọkọ. Civilization ló jágbá gbogbo tàdá ìbá. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló jágbá gbogbo tàdá ìbá.
More music at FujiNiger.com. ọ̀làjú ṣàlàyé ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣèwé ìdìwé ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣèwé ìdìwé ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣèwé ìdìwé ọ̀làjú ṣàlàyé olótì dáyé tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàyé kó tó wá di mọ́rí gìtá ọ̀làjú ṣàlàyé ẹṣin ti dáyé tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàyé kó tó di fọ́n wá gùn mọ́tò ọ̀làjú ṣàlàyé dáyé tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàyé kó tó di pọ́n káwọn kú bàjẹ́ o ọ̀làjú ṣàlàyé ìlú ti dáyé tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàyé kó tó di pọ́n wá lógóòlù ọ̀làjú ṣàlàyé oṣù ti dáyé tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàyé kó tó di pọ́n wá ń kàtíkè o ọ̀làjú ṣàlàyé òkúta náà fi ń ṣáná ńgbà kan ọ̀làjú ṣàlàyé ká tó máa lo ṣáná òyìnbó ọ̀làjú ṣàlàyé olùlà fi ń lu ṣọ́ngbà kan ọ̀làjú ṣàlàyé àlólù náà fi ń lu ṣọ́ngbà kan ọ̀làjú ṣàlàyé ká tó máa lo pressing iron ọ̀làjú ṣàlàyé ká tó máa lo pressing iron ọ̀làjú ṣàlàyé ògùṣọ̀ náà fi ń kó nọ́ngbà kan ọ̀làjú ṣàlàyé ká tó máa lépo òyìnbó ń sẹ̀yìn ọ̀làjú ṣàlàyé bọ̀ǹgùdù náà fi ń ṣe bẹ́ngbà kan ọ̀làjú ṣàlàyé ká tó máa lo cooking pot ọ̀làjú ṣàlàyé ká tó máa lo cooking pot ọ̀làjú ṣàlàyé òṣùpá náà fi ń kájọ ńgbà kan ọ̀làjú ṣàlàyé kó tó di pọ́n pé kàlẹ́ndà dé o ọ̀làjú ṣàlàyé òṣùpá náà fi ń kájọ ńgbà kan ọ̀làjú ṣàlàyé kó tó di pọ́n pé kàlẹ́ndà dé ọ̀làjú ṣàlàyé òrùn náà fi ń ka wákàtí o ọ̀làjú ṣàlàyé òrùn náà fi ń ka wákàtí ọ̀làjú ṣàlàyé kó tó wá di pọ́n gbàgòdè ọ̀làjú ṣàlàyé kó tó wá di pọ́n gbàgòdè o ọ̀làjú ṣàlàyé àdìrẹ aṣọ òkè láti ń wọ̀rí o ọ̀làjú ṣàlàyé kó tó di pọ́n kó dìsáínà dé ọ̀làjú ṣàlàyé kó tó di pọ́n kó dìsáínà dé o ọ̀làjú ṣàlàyé òyìnbó fàṣà wọn sílẹ̀ rí ọ̀làjú ṣàlàyé kágbáṣà náà lárugẹ ọ̀làjú ṣàlàyé ẹjọ́ kágbáṣà náà lárugẹ ọ̀làjú ṣàlàyé kágbétíà náà lárugẹ ọ̀làjú ṣàlàyé torí ọ̀làjú dé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjú dé làwa gbàgbé àṣà ìdílé wa civilization. Òyìnbó ò fi àṣà wọn sílẹ̀ rí ẹ jẹ́ kí a gbé lárugẹ ṣùgbọ́n bá a bá ṣe ń gbé lárugẹ ẹ jẹ́ kí a gbé títí wa náà ní àrùgẹ. Ǹjẹ́ báyìí gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ ẹ jẹ́ kí a lọ sí ìpolówó ọjà lọ́hùn gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ọjà tá a bá polówó ẹran ni kì í ṣe egungun. Ìṣẹ́jú kan sí méjì ẹ jẹ́ ká lọ sí ìpolówó ọjà ká tún padà wá à ń bọ̀. Aujourd'hui, nous sommes tous à la recherche des produits éclaircissants et hydratants. Mais nous avons oublié que la peau a plus besoin de la nourriture, de l'énergie et de vitamines. Raison pour laquelle la gamme de confiance MLR, en plus des produits hydratants et éclaircissants que vous connaissiez déjà, vous offre de la vitamine nécessaire pour tout type de peau. Ainsi, je vous présente le C+ vitamine MLR. C+ MLR, c'est de la vitamine C qui enrichit la peau. Le C+ MLR protège la peau contre certaines maladies bactériennes. Il élimine les rougeurs de la peau. Il ouvre les pores et protège contre les radiations solaires. C+ MLR peut être appliqué à n'importe quel moment de la journée. Nettoyez soigneusement le visage avant toute application. MLR, la gamme de confiance. Votre satisfaction fait notre réputation. Passez de l'ombre à la lumière en faisant vos publicités sur la radio-télévision d'Enigma. Commerçants,
artisans, agences immobilières, entreprises import-export, agences de voyage, associations et autres. Faites passer vos annonces et publicités sur la radio-télévision d'Enigban à des prix défiant toute concurrence. Voulez-vous maximiser votre chiffre d'affaires? Alors contactez le service commercial de la radio-télévision d'Enigban, 6 à Moline, Illinois, au +1 309 203 33 54, +1 309 281 84 71 ou +228 90 95 27 17. Jaguar, entreprise import-export basée aux États-Unis et à Lomé, vous offre ses services. Désormais, pour tout transport de marchandises et de biens à l'échelle internationale, faites confiance à Jaguar Import-Export. Jaguar Import-Export est spécialisé aussi dans la location de voitures. Parents, connaissances, amis de la diaspora, pour vos déplacements lors de vos séjours à Lomé, faites confiance à la société Jaguar pour la location de voitures pour tout déplacement dans un confort total. Pour bénéficier des excellents services de l'entreprise Jaguar Import-Export ou pour toute autre information, appelez les numéros 001 309 29 29 309 ou 00228 90 07 63 63 ou visitez notre site au www.jaguar.com. Jaguar, ensemble pour la promotion de l'emploi et du développement de notre pays. Jaguar, un changement pour un avenir meilleur. Àní bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ iṣẹ́ náà ní oògùn ìṣẹ́ gẹ́gẹ́ bí ohun tí à ń bá lọ àǹfààní pọ̀ nínú àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá ẹ má jẹ́ kí a fi àṣà wa lẹ̀ ká máa wá gbàṣà aláṣà lárugẹ lóòtítọ́ Òyìnbó gẹ́gẹ́ bí àṣà wọn ìkan pọ̀ nínú rẹ̀ tó ṣe ká ní pé ó wúlò ṣùgbọ́n èyí tó wúlò ní òun ni ẹ jẹ́ ká mú èyí tó wúlò ní ẹ jẹ́ kí a máa ṣe nítorí Yorùbá tá a rí ní a pé fún nǹkan tó pọ̀ èdè tó pé ni àwọn náà ká fi ojú inú wò ọmọ tó jí tó jẹ́ ọmọ ọkùnrin tó dọ̀bálẹ̀ tó fi kí bàbá rẹ̀ àkọ́kọ́ náà ló gba ohun tá à ń pè ní ìsúre gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ìsúre sì jẹ́ nǹkan kan ìsúre tí a tún pè ládùúà ó jẹ́ nǹkan kan tí ó ṣe pàtàkì ó tún wá padà wá jẹ́ ìsúre òwúrọ̀ àwọn náà ká fojú inú wò ìsúre òwúrọ̀ ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé onítọ̀hún kò ṣeéṣe kó má ti ìfata sẹ́nu kó má ti fi nǹkan kan sẹ́nu ló wà fẹ́nu ní fi súre fún wa ó tún padà wá jẹ́ òbí tó bá jẹ́ ọmọ obìnrin òun náà gbogbo ìgbà tí bá ti ń kúnlẹ̀ tí bá fi ń kí òbí á máa gba ìsúre á sì tún mọ oríkì rẹ̀ ọkọ tí ò mọ oríkì rẹ̀ ǹjẹ́ ó lè kọ́ oríkì rẹ̀ tí ò mọ̀ ǹjẹ́ ó lè kọ́ ìyàwó rẹ̀ kò lè kọ́ ìyàwó rẹ̀ gbogbo alásìmọ̀ nǹkan tí oríkì ń ṣe ọmọ mi wà tó bá ṣe nǹkan tí ẹ bá kì í lóríkì ara rẹ̀ á sì balẹ̀ orí rẹ̀ á sì wú àṣà Yorùbá dé ẹ̀rí ọmọ tó jí tó kíyà tó kí bàbá àgbà àmọ́ oríkì á sì gba ìsúre fún ìdí èyí ẹ má jẹ́ kí a fi àṣà wálẹ̀ ẹ̀já àgbẹ̀ ní àrùgẹ ó jẹ́ nǹkan kan tó ṣe pàtàkì tó sì ṣe kókó gẹ́gẹ́ bí tí a ti ń ṣe nílẹ̀ Yorùbá ǹjẹ́ báyìí gbogbo àná ni àti rí báyìí kí a mú lò òun ló ṣe kókó kí a mú lò òun ló ṣe kókó lóòtítọ́ gbogbo nǹkan tá à ń rí tá à ń kọ́ṣe ni kì í ṣe ń pé kò dáa ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kọ́ ni ó fi bẹ́ẹ̀ náà dá káwa ká mọ̀ èyí tó dá nínú rẹ̀ ká sì mú tiwa náà lọ́wọ́ kí a gbé lárugẹ. Oníbàá náà ṣe ń pè àkókò oníbàá ṣe ń pè ìṣẹ́jú oníbàá ṣe ń pè wákàtí oníbàá ṣe ń pè ìṣẹ́jú àáyá náà là ń pè é. Ẹ jẹ́ ká gbọ́ orin oríkì ilẹ̀ Yorùbá kí a tó mọ̀ nítorí tá a bá àkókò náà ó ti ń lọ ti ń sọ fún mi lọ́hùn ṣùgbọ́n ẹ jẹ́ kí a gbọ́ orin ká tó fi ẹsẹ̀ fìrajó nítorí orin kọ̀ọ̀kan pẹ̀lú ohun tí òun bá wa sọ ni.
orin èyí tí a tún gbọ́ yìí ó sọ̀rọ̀ lórí oríkì ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mú nítò yìí ló kún fún nǹkan tó pọ̀ tá ó sì jẹ àǹfààní tó pọ̀ nínú rẹ̀ gẹ́gẹ́ bí ìta mẹ́nubà lónìí òun náà ní bá a ṣe ń kíni nílẹ̀ Yorùbá àti àǹfààní tó ń bẹ nínú rẹ̀ ṣùgbọ́n ó ń bọ̀ náà. báwa pè kókì wá. ọjọ́ ìbáyìí pè tẹ́mi bá pè lọ́ọ̀yà. àfi ọ̀yà. ajá bí ewé rẹ̀ mú mọ́ ọ̀bọ̀ lọ́dọ̀ ọ̀wọ́ abọ́ òní abáwọ̀ ṣe bá ayé sí ti ní ẹ̀. àjíṣọlá ọmọ gbèsè ọ̀bọ̀lọ́gún máa ń tan òfin nǹkan ọmọ ìmọ̀ ìbá nǹkan ọmọ ìmọ̀ ìyá ẹ̀ka àjíṣọ bọ̀rọ̀ nígbà ìjà. kàkà mọ̀ pé lọ́rọ̀ àbùn ni ọ̀rọ̀ àbùn bá jíṣọlá ìlàkàjẹ̀bẹ̀ tí ò ní runú. ìdájà ń dájà mọ́ dájà nígbà ìjà. ìdájà ń dájà báyìí ìmọ̀dájà nírèsè ẹlẹ́ni ará ẹlẹ́ni wọ́n kàn kọjá ẹ̀rọ òkú alákẹ́sọ pàdé àbá wọn ni ọjà náà lọ́dọ̀jà nígbàjà ọjà náà lọ́dọ̀jà nírèsè ẹlẹ́ni ará ẹlẹ́ni olùdùngbàdùngbà ọ̀dàbà yìí tọ́gẹ̀dẹ̀ gúdù ọba àgbàjà òkú tẹ́ẹ̀mí lẹ́yìn bá tẹ̀lé wọn tí mo bá wájú torí ẹni lọ. àti ẹ̀rọ dúpẹ́ o bàbá mi koríki bàbá gbogbo àlàkà àjíbára mo ti gbàdí àbọ̀. òbí ara rẹ̀ sàbẹ̀lẹ̀ púpọ̀ ọmọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀rọ̀ wọn bò rẹ jẹ́ mo bọ́ lọ́rọ̀ kó bí sọ̀bìsàn. òdì wọn ti ní ọmọ tẹ lọ́pọ̀ ọmọ bẹ́lẹ̀ púpọ̀ ọmọ rẹ ni ọ̀rẹ́ wà lọ́wọ́ rẹ bẹ́lẹ̀ pọ̀ bí ara rẹ̀ sàtìmọ́ rẹ tún bínú ọmọ tútù kan ojú tútù lọ ní mọ́dẹ́. Tutu wọn ajú tutu lálọ ìtútẹ ẹtúyọ ní ẹrù mú sọ̀rọ̀ ti gbé bẹ́ẹ̀ ni bàbá yìí tún kó nínú ilé mọdẹ ìnásùn wọn máa kọ ìnásùn wọn máa kó wọn ya mọ yàyà nínú èèlà méjì ọ̀rẹ́ ọdún parí ìnásùn kọrọ yìí ọmọ ẹrú pẹ̀lú kó wá jọba àjọṣepọ̀ ẹgbẹ́ méjì lálọ ọmọ ọlọpẹ ẹgbẹ́ ọlọlọbí kọ́ ni mo ń kọ́ ní yẹ̀rú ọ̀rẹ́ lọ́fà ìwọ ọfà èmi ọfà àjọfà nínú àwọn ọfà ọfà ọmọ kẹrù ẹ lámọ ẹka lálọ mi ọmọ Básújára gbọdọ. mo ṣe bàbá lọ́rùn mo ṣe bàbá lọ́rùn mo ṣe bàbá lọ́rùn mo ṣe bàbá lọ́rùn jọbi ewé rẹ mú mo ṣe bàbá lọ́rùn. mo ṣe bàbá lọ́rùn mo ṣe bàbá lọ́rùn. Mo ṣe bá fọ́lọ́run, àjọ bí ewé àrẹ̀mú o. Mo ṣe bá fọ́lọ́run. Mo ṣe bá fọ́lọ́run o. Mo ṣe bá fọ́lọ́run. Mo ṣe bá fọ́lọ́run. Mo ṣe bá fọ́lọ́run. Àrẹ̀mú adé ìrètè o. Mo ṣe bá fọ́lọ́run. Mo ṣe bá fọ́lọ́run. Mo ṣe bá fọ́lọ́run. Mo ṣe bá fọ́lọ́run. Mo ṣe bá fọ́lọ́run, àjọ bí ewé àrẹ̀mú o. Mo ṣe bá fọ́lọ́run. Wọ́n ní bí ajá bá jábọ̀ ajá jùbà fún olóko ní. Àwọn àgbẹ̀rò kó wọn sí jùbà fẹ́ẹ̀pẹ̀. Àgbẹ̀ tí ojú bá fẹ́ẹ̀pẹ̀ ẹ̀pẹ̀ ṣe ní ọ̀fà bẹ́ẹ̀ lójú kálẹ̀ tó lẹ̀. Lónìí mo rí bàbá lọ́hùn ọba. Ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run. Ọlọ́run aláwùrà bí ṣe bí wọ́n lọ ṣẹ̀dá mi. Dákun mọ́ padà lẹ́yìn mi ìlàyé aláwùrà bí dákun mọ́ padà lẹ́yìn mi. Ọlọ́run ọba ọ̀wọ́ lọ fún mi lójú. Lọ ní kí n máa fi rí. Ọ̀fun mi létí pé kí n máa fi gbọ́. Ọ̀fun mi lẹ́nu pé kí n máa fi sọ̀rọ̀. Yóò bí ewé ọ̀rẹ́ mú ọdún wá ní kí n máa bẹnu ọ̀hún náà kọrin èmi ààrẹ ń bàbá láti àgbà. Gbogbo ọmọ Odùduwà pátápátá gbogbo ọmọ Yorùbá. Pàtàkì lórí kì í jẹ́ nílẹ̀ Yorùbá fún wa pátápátá. Sọ̀rọ̀ èèyàn tó bá sọ lẹ́nu ló sàpò ìyanu. Bí ọ̀gbẹ́ bá sọ ponù, abọ́sọ̀kù ibi. Ó yẹ ká mórí kì í yọba wa. Èèyàn ò ní gọ̀gọ̀gọ̀ kó mọ́mọdé bàbá rẹ̀ kì í láéláé. Ṣébẹ́ mi máa lé bàbá mi ìlọràn fún mi bí máa ń kó èèkọ́lá. Èmi ọmọ akókò máa kòtò ìlàlàdé wa ń kówó ra dé rí. Àgbẹ̀ ọlọ́run aláhùn aró. Àlùkò náà ọlọ́run aláhùn oṣù. Bámọ́dé wòye ọlọ́run ìgbé
mo rí bàbá mi torí pé ó sì bí kọ́. Aláòdì gbajúmọ̀ ní bàbá mi lọ́gbà pópó kọrí pópó ọlá ọkọ̀ mo níyemọ̀jà kòkó lé àjàǹgì lábàálẹ̀ àrẹ̀kú eléégún. Lóbi ewé àrẹ̀mú wá bá mi. Lásọ̀dọ̀ bàbá tàwa kan. Ìfẹ́ òye. Jíjọ́ adé rà fún ọmọlé àwọn bàbá tàwọn elérò àbúmọ̀ ọlọ́sàn ṣùgbọ́n ìkẹ́ àbúrò olóńgbò tẹ́rẹ́rẹ́. Àbúrò olódò kan tàràrà èyí àgbọn wẹ́rẹ́kẹ́ ní ọmọ ọ̀sán gbẹ́rẹ́kùn tètè yá ẹ̀dẹ̀ kúlẹ̀ ọ̀ṣílẹ̀ ń wá dàpàtà. Pélé ojú mo ní ọ̀gbọ́dọ̀ fún mi bẹ̀rẹ̀ àbàjá wọn gbọ́dọ̀ bí sísẹ̀. Ọ̀gẹ́dẹ̀ oníṣẹ́ ọ̀bọ̀rọ̀ ní ọ̀pọ̀ mi odò náà ń gbẹ màá kábà owó rẹ̀ mọ̀lẹ́kùn méjìdínlógún lólúfẹ́ ẹ̀sìn. Kátó kẹsàn-án òsì ọgbọ̀gba ní àbúrò èèmọ̀ ọlọ́sàn ṣùwáyé. Ọjọ́ mo dúpẹ́ o. Ọní ìyàlẹ́ síjú ọdẹ o. Onífẹ́ ọ̀nì. A ní bẹ́ẹ̀ ni bó ṣe tó àti ibi tí ó ti ẹ̀ náà ni oríkì ṣe pàtàkì bá a ṣe ń kí nílẹ̀ Yorùbá ó yẹ ká mọ̀ òun náà ni a sì ti ṣàlàyé ẹ̀ fúnra wa ni. Ǹjẹ́ ìkíni ó ṣe pàtàkì nítorí ọmọ tí kò mọ bá a ṣe ń kí ni ọmọ mi ò mọ bá a ṣe ń kí nílẹ̀ Yorùbá kíkí ó ṣe pàtàkì ó sì máa jẹ́ kíyàn lẹ́kọ̀ọ́ lójúmọ́ ti tòní amẹ́nubà bá a ṣe ń kí ni nílẹ̀ Yorùbá àti àǹfààní tó ń bẹ nínú rẹ̀. Ǹjẹ́ bí iná la ó fi alàgbà ètò àfihàn sí àsìkò gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe olólùfẹ́ wa tí ẹ wò wá lójúmọ́ ti tòní ó dá mi lójú pé bá tẹ̀ jẹ́ nǹkan méjì àrímú nínú ètò yìí tó bá di ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ mìíràn tí ń bọ̀ a ó tún máa tẹ̀síwájú a ó tún mú ohun tí ó dá wá tá ó tún mú ẹ̀kọ́ ó dá mi lójú pé ẹ ó tún mú ẹ̀kọ́ tó bẹ nínú rẹ̀ ẹ ó jàǹfààní tó pọ̀ nínú ètò yìí ìdí rèé tí ń fi ọ̀nù kúrò kọ́ wípé kì í ẹ mọ̀ fi ọ̀kàn kẹ́ mọ̀ fi bá a lọ ní gbogbogbò àti ní òrèkóòrè ọbẹ̀ ní bẹ́sù àtẹlẹsẹ̀ á sì máa bẹ̀nẹ̀ wá kan dé sàtà lórúkọ tèmi ń jẹ́ èmi lọ́ọ́ máa fìjà sún pètì ẹ̀rín ọmọ àfẹ́bí sínú kọ̀ǹjà ayọ̀ ọmọ arógun adúró togun ọmọ arógun ayọ̀ṣẹ̀ṣẹ̀ náà ni èmi ń ṣe. Ǹjẹ́ báyìí ó di ọjọ́ ọ̀sẹ̀ dédé agogo 11 gẹ́gẹ́ ìpàdé wa bí oyin ó dìgbà. More music at FujiNiger.com. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló já gbàgbé gbogbo tàdá ìbá. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló já gbàgbé gbogbo tàdá ìbá. Nínú àṣà ìdílé ṣáná máa ń pè kan onífàlọ́mọ. Ìfàlọ́mọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun. Ló máa jẹ́ káwọn ọmọ àlè sọ́mọ wọn kọ́. Wọ́n á bomi sóòrù lèkòmí bá ti ń kán. Wọ́n á gbọ́mọ sí mẹ̀yìn kòmí yẹn máa kan lé. Wọ́n ní kíyà sáré wọlé jáde lẹ́ẹ̀méje. Bójọ́mọ̀ kọ́ bó bá sì jẹ̀tà lé àṣírí máa tú. Civilization ló jágbá gbogbo tàdá ìbá. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló jágbá gbogbo tàdá ìbá. Nínú àṣà ìdílé wọ́n tún máa ń ṣe kan fáyà tuntun. Ìyàwó àtìkí tó bá mú débi àrò tí ó níná. Wọ́n á wá ṣàdúrà fún ìyàwó sínú omi. Wọ́n á yómi tán mú yàgàlè látòrí lọ. Títí lọ dẹ́sẹ̀ fún ìyàwó láì bọ́ṣọ. Wọ́n nítorí kó má gbà níṣòro nílé ọkọ. Civilization ló jágbà gbogbo tàdá ìfà. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. Civilization ló jágbà gbogbo tàdá ìfà. More music at FujiNiger.com. Ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣèwé dìwé. Ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣèwé dìwé. Ọ̀làjú ṣàlàyé.
ọ̀làjú ṣàlàṣe. Olótì dáyé tipẹ́tipẹ́. ọ̀làjú ṣàlàṣe. Ó tó wá di mọ́rí gìtá. ọ̀làjú ṣàlàṣe. Ẹṣin ti dáyé tipẹ́tipẹ́. ọ̀làjú ṣàlàṣe. Ó tó di kan wá gùn mọ́tò. ọ̀làjú ṣàlàṣe. Èyí ti dáyé tipẹ́tipẹ́. ọ̀làjú ṣàlàṣe. Ó tó di pọ́n káwọn kú bàjẹ́ o. ọ̀làjú ṣàlàṣe. Èyí ti dáyé tipẹ́tipẹ́. ọ̀làjú ṣàlàṣe. Ó tó di pọ́n wá lógóòlù. ọ̀làjú ṣàlàṣe. Oṣù ti dáyé tipẹ́tipẹ́. ọ̀làjú ṣàlàṣe. Ó tó di pọ́n wá ń kàtíkè o. ọ̀làjú ṣàlàṣe. Òkúta náà fi ń ṣáná ńgbà kan. ọ̀làjú ṣàlàṣe. Ká tó máa lo ṣáná òyìnbó. ọ̀làjú ṣàlàṣe. Olùlà fi ń lu ṣọ́ngbà kan. ọ̀làjú ṣàlàṣe. Àlólù náà fi ń lu ṣọ́ngbà kan. ọ̀làjú ṣàlàṣe. Ká tó máa lo pressing iron. ọ̀làjú ṣàlàṣe. Ká tó máa lo pressing iron. ọ̀làjú ṣàlàṣe. Ògùṣọ̀ náà fi ń kó nọ́ngbà kan. ọ̀làjú ṣàlàṣe. Ká tó máa lépo òyìnbó ń sẹ̀yìn. ọ̀làjú ṣàlàṣe. Bọ̀ǹgùdù náà fi ń ṣe bẹ́ngbà kan. ọ̀làjú ṣàlàṣe. Ká tó máa lo cooking pot. ọ̀làjú ṣàlàṣe. Ká tó máa lo cooking pot. ọ̀làjú ṣàlàṣe. Òṣùpá náà fi ń kájọ ńgbà kan. ọ̀làjú ṣàlàṣe. Kó tó di pọ́n pé kàlẹ́ndà dé o. ọ̀làjú ṣàlàṣe. Òṣùpá náà fi ń kájọ ńgbà kan. ọ̀làjú ṣàlàṣe. Kó tó di pọ́n pé kàlẹ́ndà dé. ọ̀làjú ṣàlàṣe. Òrùn náà fi ń ka wákàtí o. ọ̀làjú ṣàlàṣe. Òrùn náà fi ń ka wákàtí. ọ̀làjú ṣàlàṣe. Kó tó wá di pọ́n gbàgòdè. ọ̀làjú ṣàlàṣe. Kó tó wá di pọ́n gbàgòdè o. ọ̀làjú ṣàlàṣe. Àdìrẹ aṣọ òkè láti ń wọ̀rí o. ọ̀làjú ṣàlàṣe. Kó tó di pọ́n kó dìsáínà dé. ọ̀làjú ṣàlàṣe. Kó tó di pọ́n kó dìsáínà dé o. ọ̀làjú ṣàlàṣe. Òyìnbó fàṣà wọn sílẹ̀ rí. ọ̀làjú ṣàlàṣe. Kágbàṣà náà lárugẹ. ọ̀làjú ṣàlàṣe. Ẹjọ́ kágbàṣà náà lárugẹ. ọ̀làjú ṣàlàṣe. Kágbétíà náà lárugẹ. ọ̀làjú ṣàlàṣe. Torí ọ̀làjú dé. Ọ̀làjú dé la wá gbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjú dé. Ọ̀làjú dé la wá gbàgbé àṣà ìdílé wa. Civilization ló já gbàgbé gbogbo. More music at fujinaija.com.